ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká bọ́ sí agbami ètò nípa ọ̀rọ̀ bàbá wa Chief Sunday Igboho ní ọ̀dọ̀ yín bàbá wa Àdìtú báwo ló ṣe rí lọ́kàn yín ṣé tó bá gun ẹṣin nínú yín ǹjẹ́ ẹni yẹn máa yọ̀ ṣubú lórí ọ̀rọ̀ bàbá wa Chief Sunday Igboho. ìgbà tí mo wọ social media lánàá tí mo wọ Facebook tí mo gbọ́ tí mo dẹ̀ rí mo tún lọ wo platform ẹlòmíì mo tún wo platform ọ̀gá mi oníjọ mo tún rí in fact mi tiẹ̀ lè sọ pé báyìí ni ó ṣe rí lára mi kìkì àlejò náà inú mi dùn gan torí pé it's like pé struggle tí à ń gbogbo pátá láti gbà yìí Ọlọ́run ti ṣe tán láti dá lóhùn tàbá wò wẹ́n pé ó ti di more than 5 years now tí wàhálà yẹn ti ṣẹlẹ̀ tó jẹ́ wọ́n ti sọ pé káyàbá mọ́ sí kan tó ti dàrú tó jẹ́ pé àwọn tó súnmọ́ bàbá tó tún ń ṣiṣẹ́ yìí ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run inú mi dùn gan o pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ débi pé in fact but èmi ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè tí mo fẹ́ dàpọ̀ tó ẹ̀ sí i pàápàá jùlọ ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀gá mi bàbá mi Àròlé Tẹ́ntẹ́n a rí i pé àwọn wà nínú àwọn tó jẹ́ pé wọ́n máa ń fèsì àwọn olóṣèlú yẹn seriously kó ẹ jẹ́ pé kò síbi tí wọ́n ti ẹ̀ ní gbé ọ̀rọ̀ gbà bẹ́ẹ̀ náà ni ìyá Aláṣàkẹ́ bẹ́ẹ̀ náà ni mass burial ṣùgbọ́n nǹkan tẹ́mi fẹ́ béèrè ilẹ̀ ìlú ẹ̀dá kò sí mo láǹfààní láti béèrè béèrè. Go ahead. A rí i pé bàbá wa Ládọjà bàbá wa kábíyèsí Ìbàdàn Olúbàdàn àwọn ni wọ́n ṣiṣẹ́ yìí wọ́n wà náà tó ṣiṣẹ́ yìí pẹ̀lú President Bola Ahmed Tinubu a dẹ̀ mọ̀ pé bàbá wa olóyè Sunday Igboho Májàsọ́lá a rí i pé bí ọmọ ni wọ́n jẹ́ sí Olúbàdàn pọ́tì mi fẹ́ béèrè pé bọ́rọ̀ ṣe ń lọ ní ìsìn àǹfààní wà fún wa láti jáde fún àwọn olóṣèlú torí lọ́dọ̀ tèmi lérí àbí tèmi travel wà Nàìjíríà báyìí lérí àbí tí mo wà àwọn olóṣèlú kan bẹ́ẹ̀ tiẹ̀ pé èmi fi wọ́n ṣeré mo fún wọn ṣeré ni tí bá pòsì lédè tí máa pòsì lédè ni kí làwọn èèyàn nípa wọn kí àjẹ́jọ́ fi máa padà wá gbé wá sórí ọ̀rọ̀ Yorùbá nation but tí irú ọ̀rọ̀ bẹ́yẹn bá wá ń lọ ṣé kò ní dàbí gbà wípé àwọn ẹ̀mọ̀ pé bí èèyàn ń rìn géètì àwọn tó ṣèèyàn lóore àbí báwo ṣé a lè go ahead láti lè géètì Nàìjíríà kì í mọ̀ sọ pé Nàìjíríà ń sọ wípé our president tó rárí pé àwọn kankan wà tó yẹ kí wọ́n ń ṣe fún àwa Yorùbá nation tí wọ́n and bí wọ́n ṣe release bàbá yìí ẹ jẹ́ kí n sọ fún yín torí olóyè Sunday Adéyẹmọ Ògúnwùsà ni wọ́n ṣe fún bàbá ní ọ̀tún yìí láti jẹ́ kí wọ́n di president Nàìjíríà if not because olóyè Sunday Igboho tí ẹ̀rù àwọn Fúlàní bá bàbá ò ní débẹ̀ o ṣé gbogbo alamọ̀ bẹ́ẹ̀ wọn ò ní jẹ́ kí bàbá ṣe ní first time kan sí yẹn and second time yìí bàbá ti gbọ́kànlé pé ẹni tó ń rí nísìnyí báyìí bàbá ti ń fa ọkàn àwa Yorùbá nìyẹn pé ká lè ṣètò ká lè dìgbà ká lè ṣàwọ but orí táwa wà no going back ńlá fàbọdá a sì lè go ahead torí tí a lè sọ̀rọ̀ bó ṣe yẹ ká sì sọ̀rọ̀ kó mọ́ dà pé bóyá a sọ̀rọ̀ kan wọ́n á sọ pé a ṣe kankan tó máa dé sí nǹkan lórí ọ̀rọ̀ bàbá ìgbà kan àwọn kan mo rò pé yẹ kó yé wa bẹ́yẹn nǹkan tí mo mí tí a lè go ahead. Àròlé Tẹ́ntẹ́n ẹ gbóhùn sókè. Ẹ ṣeun bàbá mi ìbéèrè yín inú mi dùn sí torí pé púpọ̀ nínú gbogbo ọmọ kóòtù òjìrè náà làwọn náà ní nǹkan tẹ́ sọ yìí ni wọ́n ní nínú tí wọ́n wò pé torí pé gbàrà tí olóyè dé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà kan ló pè mí ẹ má máa pariwo Oòduà nation púpọ̀ ju oríṣiríṣi la ti ń gbọ́ ṣùgbọ́n nǹkan tí mo kàn fẹ́ sọ náà ni pé bàbá wa olóyè ọmọ Adéyẹmọ tó fi mú kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ kóòtù òjìrè tó lè mú kí wọ́n lọ bá Tinubu láti sọ wípé kó yọ̀ǹda olóyè ọmọ Adéyẹmọ èmi believe pé ní ilẹ̀ kóòtù òjìrè ǹjẹ́ ẹ mọ̀ pé gbogbo nǹkan ni àwọn òbí wa ni wọ́n gbà ṣùgbọ́n ó lè àbí pé kéèyàn jalè àbẹ́yàn ó ní ìwà aburú kan tó ti ṣe rí
ilẹ̀ kóòtù òjìrè máa kórìíra irú ẹni bẹ́ẹ̀ bóyá ẹni tó ti pààyàn tó bá ẹni yìí ó ti pààyàn rí bó tiẹ̀ wù kí wọ́n forí jì ṣùgbọ́n irú ẹ̀ kò ní yẹ láwùjọ mọ́ Yorùbá máa kórìíra ẹni bẹ́ẹ̀ so àwọn bàbá yìí wọ́n ti wò lọ́tún wò lọ́sì kí ni olóyè ọmọ Adéyẹmọ ṣe gan tí wọ́n fi ń wà kiri wọ́n rí i pé gbogbo nǹkan tí olóyè ń béèrè ló ṣẹ̀tọ́ lábẹ́ òfin Nàìjíríà tó ní ẹ̀tọ́ tó dẹ̀ jẹ́ pé ó bá ìlànà àti òfin mu àwọn bàbá yìí tún wá jókòó wọ́n tún wò ó sọ́tún wò sósì òkè nígbà tí arákùnrin tún wá ń béèrè pé ẹ má pa àwọn èèyàn mi ńgbà tó tún wá dìde tó wá sọ pé òkè ó dàbí wípé ẹ má pa èèyàn mi yìí ẹ fẹ́ dá wa lóhùn it is better pẹ̀lú bá a ṣe ń wò ó lọ yìí kí oníkálukú kákú pín because ó rí bí ìgbà tó pé àwọn ẹ̀yà Fúlàní wọ́n ń tẹ ọ̀fun Yorùbá wọ́n ń tẹ ọ̀fun Ìgbò wọ́n ń sọ fún wọn wípé wọn ò ṣèyàn àwọn gọ́gọ́gọ́ lóní Nàìjíríà bó ti yé gbogbo àná la mọ̀ nílẹ̀ Yorùbá tí Fúlàní bá fẹ́ràn joko tó bá mú màlúù tó bá mú dé àgọ́ ọlọ́pàá wọ́n máa ti bàbá tó jẹ́ pé òun ló jàre wọ́n tì mọ́lé wọ́n lè gba màlúù lẹ̀ tó bá dẹ̀ ṣe lè tó máa da láre wọ́n lè gba màlúù lẹ̀ lójú bàbá pé a máa mú màlúù yìí lẹ̀ ẹni tó nínú àmà mú lẹ̀ ẹ lọ́bẹ̀ láàárọ̀ kùtù ọ̀la ẹ máa rí i pé wọ́n á ti free wọn. so bàbá wa jókòó wá wò pé ẹ jẹ́ kó oníkálukú kúkú máa lọ tá a bá pín oníkálukú á dáàbò bo ilẹ̀ ẹ̀. now àwọn ọba yìí wá jókòó pé nígbà tí bàbá yìí wá dìde tó ń gbé ìgbésẹ̀ yìí kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ ní during that process kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ wọ́n wá tún jókòó wọ́n rí i pé wọ́n ṣe rálì láké wọ́n ṣe rálì lóko wọn ò gbọ́ níbì kan pé ewúrẹ́ sọnù wọn ò gbọ́ níbì kan pé ọmọ ènìyàn sọnù tí wọ́n ń wá during the rally àbí nígbà tí wọ́n parí rally tán ó ti yé wọ́n wá jókòó pé dájúdájú arákùnrin yóò kò ṣẹ̀ ìjọba èyí tó dẹ̀ gbé lọ́wọ́ tó ń béèrè yẹn ó ń bẹ nínú òfin ìjọba tí ìjọba fọwọ́ sí kó dẹ̀ pààyàn wọ́n wá dó dáa ẹjẹ́ àfilẹ̀ wọ́n fi ilẹ̀ náà ṣe mọ̀ pé ní gbogbo ìgbà tí wọ́n gbé bàbá ni wọ́n ti lọ bá bàbá tó ti ń béèrè pé já gbowó fún ẹ kó o tẹwọ́ bọ̀wé wípé ò ṣe Yorùbá nation mọ́ tẹ bá ń gbọ́ ọpẹ́ tí bàbá Comrade Omeyo ń dún lẹ́ẹ̀kan ó ń dúpẹ́ yẹn pé bàbá yìí o kò gbàbọ̀dè pẹ̀lú nǹkan tó ń béèrè fún yẹn kò gbàbọ̀dè kò gba owó yẹn nínú gbogbo ìgbà tó wà ń bẹ̀ nìyẹn bàbá ò gba owó wọ́n tiẹ̀ tún sọ́dé pé wàá fún ara ẹ̀ ló máa mú fi báírò wàá fi kọ iye tó nílò láyé ẹ tó bá dàbújá tá a bá gbé ẹ dàbújá tán bàbá ó tún yarí pé kò sí tó jọ òun ò lè gbà níbẹ̀ yẹn bàbá ti fi ààyè lẹ̀ fún irú wa yìí láti tún máa tẹ̀síwájú ohun tí wọ́n gbé lọ́wọ́ yẹn because tó bá yẹ pé a gbọ́ níbẹ̀ nẹ̀ pé bàbá gba owó ti tiwọ́ bọ ìwé irú wa yìí ò ní pariwo lọ́jọ́ tòní mọ́ because àbọ̀dè tí wọ́n gbà yẹn ó máa mú gbogbo wa àwa náà ò ní ẹ̀tọ́ láti lè sọ pé bàbá tiẹ̀ gbójú síta tá à ń sọ̀rọ̀ gan wọ́n lè máa threaten wa nítorí pé aṣáájú wa ti gbowó mi ìwà lè mọ̀ báyà tún rí àwọn leader míì tá tún lè lẹ̀pọ̀ mọ́ tó ti máa pe this is another leader eléyìí tún yàtọ̀ sólóyè bẹ̀ pé a sọ pé ọmọ olóyè ni wá ẹ̀yin èèyàn mi inú problem lólúwa ẹ̀ máa fi ara ẹ̀ síbẹ̀ bàbá ó ti pay sacrifice yẹn pé òun ò ní gba kínní nọ́tọ̀ títí orílẹ̀-èdè bá dé so náà wá padà sí òun ló wá dífá fún ìbéèrè yín yẹn èmi bìí pẹ́ ti rí díẹ̀ mú nínú àwọn ọ̀rọ̀ tí mo sọ yẹn pé àìgbàbọ̀dé bàbá wa ti fún àwa ìláǹfààní láti máa tẹ̀síwájú nínú ohun tá à ń béèrè fún now àwọn ọba tó wá sọ wípé kí olóyè máa bọ̀ ńlé yẹn gbogbo nǹkan tá à ń sọ yìí náà ni wọ́n ti rí wọ́n ti mọ̀ pé àwa tá wà lórí ayélujára àní dákẹ́ láti máa béèrè fún ẹ̀tọ́ wa so àwọn ti mọ̀ because olóyè ò gbàbọ̀dé olóyè ò ti wọ́bọ̀wé àdẹ̀ gbọ́ pé eléyìí tí bàbá Aládọjà àtàwọn ọba yòókù tí wọ́n dìde láti ran olóyè lọ́wọ́ fún freedom ẹ̀ àgbọ́ níbi kankan pé bàbá wọ́n ti wọ́ ẹ̀bọ̀ wípé òun ò ṣe Yorùbá nation mọ́ ó ti yé torí pé wọ́n ti wò lákẹ́ wọ́n ti wò lóko pé ẹni yìí ń béèrè kò pààyàn kò ṣe nǹkan kan tó jẹ́ jàmbá ju pé ó ń béèrè lọ́nà tó bá òfin mu so fún díẹ̀ yìí pé bàbá wa dé àwa tún continue à ń sọ pé Oòduà nation no going back olóyè Ìgbòho ẹ̀yin èèyàn mi àsìkò tá a wẹ̀ gẹ́gẹ́ bí YSDM ṣe sọ tí bàbá wa Ẹ̀mọ̀lá ṣe sọ ó ní 2026 yìí rally iṣẹ́ máa bẹ̀rẹ̀ ó ní ká lọ prepare ara wa ká get uniform wa pé rally iṣẹ́ máa bẹ̀rẹ̀ so ó ní ṣe níṣe wípé
Olódùmarè ti tú èèwọ̀ wa ká máa tẹ̀síwájú lókù nínú ìlànà àti ìṣe tí bàbá wa Professor Banji Akíntóyè fílẹ̀. Ẹ rí i pé bàbá wa Comrade Omeyo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé nígbà tí wàhálà yẹn ṣẹlẹ̀ nílùú Ìbàdàn, bàbá lòun ò wẹ̀, òun gbéra ńlé pé ohun tó bá máa bàjẹ́ kí gbogbo ẹ̀ tiẹ̀ bàjẹ́. Bí dẹ̀ mọ̀ pé bàbá náà máa ta mọ́ra gẹ́gẹ́ bí ọkùnrin, torí àwọn àjànàkú Ògùn state nìyẹn, àwọn akọni okùnrin, àwọn ṣẹ̀kẹ̀rẹ̀ Ògùn. Mo mọ̀ pé bàbá máa ta mọ́ra tó fi lè sọ pé àwọn náà tó bá máa dà lájọ máa fi fún. Bẹ̀ bàbá ní láti pè wọ́n wípé wá o, akọni ọkùnrin, má bẹ́ ní bọ̀dìjà, má ṣe kíni, má jà, fi everything fílẹ̀ bẹ́ bó ṣe wà yẹn, kò fílẹ̀ bẹ́ẹ̀. Ẹ wá wọjọ́ tòní tó bá jẹ́ pé comrade wa bó ṣe ta mọ́ra yẹn, tó débẹ̀ tó rọ́lọ́pàá, tó là ń pò, tó ń tàn ní nǹkan tí gbogbo ẹ̀ da wàhálà, ó ṣe ṣe kí bàbá náà má sí ibi tí àwọn náà wà nínú gúrùpù wa lẹ́nìí, ó ṣe kọ́ má sí mbẹ̀. Bóyá wọ́n ti wà láhàámọ́ ni, àbí wọ́n ti wà níbì kan, nǹkan kan ṣàṣẹlẹ̀, àbí kọ́ndẹ̀ kó má sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. Ó ti yé, so ó di èyí, ọpẹ́ ló tọ́ lọ́wọ́ Olódùmarè. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣé mo dúpẹ́. Mr. Lamid ṣe wà ńbẹ̀. Mr. Lamid, over to you, sir. Yeah, okay. Ẹ ṣé gan brother wa Àrólé Bàbá 1010. Mo fẹ́ sáré ṣe nǹkan kan ní abẹ́ aṣọ nípa ọ̀rọ̀ àkáǹtì wa Títí Odùduwà World Media. A máa share fún ẹ̀yin tí ẹ ń wò wá nílé lẹ́yìn odi, tí ẹ bá ní any support tí ẹ lè fún wa fún iṣẹ́ mídíà wa kó tún ṣe kíni, kó tún máa gbèrú sí, kó tún máa lọ síwájú, nítorí pé a nílò àwọn nǹkan bíi gadget oríṣiríṣi tá a fẹ́ lò. Tẹ́ bá wò wá sí, ẹ rí i pé Zoom láti ṣe program wa directly, ó dẹ̀ ní àwọn nǹkan kan tí a tún nílò láti tó tún máa jẹ́ kí iṣẹ́ wa kó tún dáa jù báyìí lọ. A fẹ́ dàbí CNN, a fẹ́ dàbí BBC, èèyàn a fẹ́ ní correspondent ní different states nílẹ̀ Yorùbá. Ó dẹ̀ ní ṣe pẹ̀lú owó, kò dẹ̀ ṣe pé bóyá púpọ̀. Ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí ẹ ṣe rí wa pé àwa ọ̀dọ́ la wà ń bí báyìí, kò ń ṣe pé bóyá wà lókè òkun à ń ṣe gbá à ń ṣàwo, àbí à ń tì kan bọ̀ kan rárá. Iṣẹ́ Yorùbá náà ni gbogbo wa gbé dání, kò dẹ̀ sẹ́ni tó ń san sálárì fún gbogbo wa. Ẹ̀yin èèyàn wa, tẹ́ bá ní support tẹ́ lè ṣe, a máa share link, a máa share bank account wa Títí Odùduwà gangan, tí ẹ máa rí pé orúkọ wa ló wà ń bẹ̀. Kò ń ṣe pé bóyá ẹ fẹ́ sanwó sínú àkáǹtì Àrólé, àbí ẹ fẹ́ sanwó sínú àkáǹtì Àdìtú, àbí ẹ fẹ́ sanwó sínú àkáǹtì Ìbíyẹmí àbí Masby, àbí èmi gan Yágbóyájú àbí Àṣàkẹ́. Ẹ máa mọ̀ pé inú Odùduwà ibẹ̀ lẹ́ ń ṣe sí directly, Odùduwà World Media. A dẹ̀ tún máa ṣe kí ni? A fẹ́ ní matron nínú ẹgbẹ́ wa yìí, tí a máa ṣe kí ni, tá tún máa tọ́ wa sọ́nà nípa ìgbésẹ̀ tó yẹ ká gbé, àwọn nǹkan tó yẹ ká ṣe. A fẹ́ ní studio, kò sí nǹkan tó bàdì, àti ní orílẹ̀-èdè wa, kò sí nǹkan tó bàdì kí Odùduwà World Media kó ní studio nílẹ̀ Yorùbá, bóyá ní Ìbàdàn àbí l'Ékòó àbí ní Ọ̀ṣun àbí ní Oǹdó, anywhere tá bá mọ̀ pé a lè install studio wa sí, tí ó dẹ̀ ní sí pé bóyá ìjọba kankan fẹ́ disturb wa, nítorí pé ìkànnì yóò sí fún bóyá à ń bú ọba, à ń bú àkàn educate ẹ̀yin ọmọ Yorùbá. Ìròyìn bó ṣe ń lọ nínú struggle Yorùbá nation òun ni, and self determination is our right. A ní right láti ní studio, ká ní studio tiwa tó máa dàbí studio ọgán. Ó dẹ̀ ní ṣe pẹ̀lú owó, ẹ̀yin èèyàn wa. So a máa share very soon, kẹ́ẹ̀dì ṣe kí ni, tẹ́ bá ní support tẹ́ fẹ́. A máa tún máa fún yín ní àwọn àkáǹtì tó jẹ́ wípé bí a bá ṣe ń ṣe nǹkan nílẹ̀ Yorùbá, a ní a lot of projects ní orí ìkànnì, nítorí pé ọ̀dọ́ ni wá. Bí gẹ́gẹ́ bí Àdìtú ṣe sọ, wọ́n ní ọmọ ọlọ́gbọ́n ni wá. Bá ṣe dọ́ọ̀dọ̀ nínú mídíà tá a wà yìí, a nílò oríṣiríṣi nǹkan tá a fẹ́ ṣe, tí ẹ̀yin ọmọ Yorùbá máa fi ojú ara yín rí pé yes, ọmọ Yorùbá wọ́n achieve eléyìí. A fẹ́ ṣe street lights fún community kan, from there a máa jèrè ọkàn. That is part of our own project donated by Odùduwà World Media. Ẹ máa rí. So eléyìí ni lára àwọn project táwa fẹ́ gbé dání. A fẹ́ kí òkùnkùn kó wà ní gbogbo ilẹ̀ Yorùbá. A fẹ́ ní borehole, omi táwọn èèyàn máa ní access sí omi tó dáa. Kò sí nǹkan tó stop Yorùbá nation pé a achieve nǹkan kan nílẹ̀ Yorùbá, a dẹ̀ lè achieve ẹ̀ ní orí ìkànnì yìí, ẹ̀yin èèyàn wa. So a nílò ìrànlọ́wọ́ yín. So ẹ support wa, support the good media, Odùduwà World Media. So ẹ jẹ́ kí n sọ
máìkì sí ọ̀dọ̀ bàbá wa comrade Ìbíyẹmí káwọn náà sọ 1 or 2 things nípa bínú wọn ṣe rí ní èní nítorí pé wọn ti sọ̀rọ̀ látàárọ̀ àwa sọ sí comrade Omeyo from there brother wa mass burial àwa fìyẹn àfi ṣàlọ ní orí ètò ẹ ṣé gan tẹ́ darapọ̀ mọ́ wa ẹ bá wa subscribe ẹ bá wa like program yìí ẹ bá wa share jẹ́ kó débi tó yẹ kó dé ẹ̀yin èèyàn wa orúkọ títí wa kò yí padà àní kò sí ìlọ kò sí àfisẹ́yìn rárá à ń tẹ̀síwájú ní lágbára Elédùmarè so Ìbíyẹmí ẹ gbóhùn sókè tẹ́ bá wà pẹ̀lú wa. mo kí gbogbo àwọn ọmọ kóòtù òjìrè níbi lóko lẹ́yìn odi níbikíbi tí ẹ̀bá ti ń wò wá adúgbẹ́fẹ́ lọ́run nígbà bẹ́ẹ̀ darapọ̀ mọ́ ètò Oòduà World Media àtipẹ́ akẹ́ǹdẹ̀gbẹ̀gbọ̀n àti ìgbóyún àti ìpínlẹ̀ náà ti bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ orí ìlú yọba wa kalẹ̀ o lágbára lọ́wọ́ Ọlọ́run ọba gbogbo àdúgbò ẹgbẹ́ àti ní tí ilẹ̀ kóòtù òfin tó wá sí ìmúṣẹ Elédùmarè ìwúrọ̀ fẹ́ wá sí ìmúṣẹ o ẹ̀yẹ adéhùn wò wá mo lérò pé gbogbo ọ̀rọ̀ tí bàbá wa Ẹ̀mọ́lá Káyọ̀dé Ẹ̀mọ́lá tí wọ́n bá wa sọ wọ́n bá ní ẹ ti gbọ́ àti ìpè àwọn aṣáájú yẹn chairman mi ìsàlámì yágbéyágbé àti bàbá mi àwòlú bàbá tẹ́ńtẹ̀ àti gbogbo àwọn táwà lórí kan Oòduà World Media pátápátá mo lè pé ìgbò ọ̀tá aṣọ pátápátá rẹ ti gbọ́ orí ìkànnì nínú ẹ̀lẹ́ ti máa gbọ́ bó ti ń lọ fún self-determination bàbá wa Ẹ̀mọ́lá àwa ti akínyìn ní nílùú tá a kì í tẹ̀ẹ̀dì jẹ́ wa Olódùmarè yóò dúró wà pẹ̀lú yín o àìmọ́ ṣe ìpènìkẹ́ ìṣòro yín o gbogbo ìjọba dábàdàbà wátá yóò máa ṣe é ní o agbára Olódùmarè mo kí bàbá mi ìgbé ìṣà alápàájí ọ̀bàlà bàbá ẹ̀fọ́ ìrìn náà ẹ̀fọ́ ìrìn náà o Ọlọ́run ọba Olódùmarè orí orí tó wọlé tó ń rìn tó bá yẹn kájà o lágbára lọ́wọ́ lọ àní àmì ìlú ìfẹ́ ìlú ìpébi ọmọ ṣẹ̀gbẹ́. ẹ ṣé ẹ ṣé gan Masbi gbóhùn sókè lọ́dọ̀ títẹ̀ náà báwo ló ṣe rí báwo nínú ẹ ṣe dùn sí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní láti ọ̀dọ̀ bàbá wa Chief Sunday Igboho a dẹ̀ mọ̀ pé ìwọ náà ó yẹ 1 or 2 things at least wà á lè sọ nípa experience ẹ pẹ̀lú bàbá wa Chief Sunday Igboho ẹ ṣé. Mass burial for all our bad leaders. ẹ káalẹ́ ògbólé o ẹ jẹ́ má bínú mi ì lè ṣe ojú ibi tí mo wà yìí ìyẹn aláàkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì gan tí bá tún ní kí n túbẹ̀ sí ní sọ̀rọ̀ àwítú nǹkan tẹ́yìn bàbá wa ti sọ tẹ́lẹ̀ náà ni màá máa sọ torí gbogbo ayé ló mọ èèyàn tí olóyè Sunday Igboho jẹ́ is a philanthropist, is an activist, is an humanitarian, essential because wọ́n jẹ́ ẹ̀kọ́ náà wọ́n jẹ́ èèyàn tó jẹ́ wípé he always make everybody around him smile and happy. Wọn kì í ṣe ọmọ Yorùbá tó máa ń lù bámbá mi wọn ní ìmọ̀ bí nípọ̀mọ̀ ẹnìkọ̀ọ̀kan. As a matter of fact, kò lóye Sunday Igboho ìyẹlẹ́ni tó yẹ kó wá ń detention. From the starting ẹjọ́ ṣé ẹ gbọ́ mi o. ẹ ń gbọ́ mi àbí. bẹ́ẹ̀ni à ń gbọ́ dáadáa. àwọn kan sọ̀rọ̀ lábẹ́lẹ̀ jẹ́ bá a mú tó bí mo ṣe ń sọ lọ gbogbo ayé ló mọ̀ kó lóye sọ wọ́n lè gbowó èèyàn ni wọ́n tí wọ́n bá kí í ṣèyàn tó dáa bàbá wa ọba Ládìjà Gbádéwọ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní o mọ̀ tó ṣẹlẹ̀ o freedom tọra fún bàbá wa olóyè Sunday Igboho yìí níjọ́ tí mo ti ń rọ́ba nílẹ̀ Yorùbá mi tí ìrọ̀bà bí Ládọjà torí pé àwọn Fúlàní wọ́n lérí ogun wọ́n ní kò gbọdọ̀ ṣẹlẹ̀ wọ́n ní láyé wọ́n ní kò sí nǹkan táwọn ò faramọ́ bọ̀ àwọn ò faramọ́ freedom olóyè Sunday Igboho. ọ̀gá tí àgbẹ̀ àbàdàn ti ṣiṣẹ́ fún wọn bàbá ti ṣiṣẹ́ fún wọn dáadáa. mo ní bàbá gan ti ṣiṣẹ́ fún wọn dáadáa sẹ́ẹ̀. Brother mi àti kẹjọ hold on sir because mi fẹ́ jẹ́ kọ́wọ́ ẹ dàpọ̀ ṣiṣẹ́ fún wọn tẹ̀sán mi understand ẹ sir.
Masbi, ẹ ti mú tàbí. máa bọ́rọ̀ lọ, mo ti ní kọ́ máa interject. Go ahead. Bẹ́ẹ̀ni. So, tí ẹ bá ti interject báyìí nínú ṣé ẹ ń gbọ́ mi báyìí Mr. Lamid? Yes, mo ń gbọ́. Go ahead. Okay. Wọ́n gbé sílẹ̀ sí ìdùnnú ènìyàn nígbà tí mo wọ́n ní lérí sílẹ̀ gbogbo ẹ̀. Wọ́n lérí oríṣiríṣi pé láyé ṣùgbọ́n torí pé bàbá wa ọba Ládọjà is a fearless king. Wọ́n jẹ́ ọba tí ó bẹ̀rù ẹnì kankan. Wọ́n dẹ̀ jẹ́ ọba tó nígbàgbọ́ nínú ilẹ̀ Yorùbá. Wọ́n jẹ́ ọba tó nígbàgbọ́ nínú ọmọ Yorùbá. Bàbá wa ọba Ládọjà tẹ bá wò dáadáa ẹ̀rí fúngbà tó kọ́kọ́ ṣe gómìnà náà gbà yẹn orí òótọ́ tó wà náà ló fà á táwọn èèyàn tún ṣe kí ni tó kẹ̀yìn sí bàbá yìí nítorí pé wọ́n sọ òtítọ́ ọ̀rọ̀. Gbogbo ayé ló mọ̀ pé bàbá wa ọba Ládọjà wọ́n mọ̀ pé wọn kì í ṣe ẹni tó máa ń wà nídìí kí nǹkan bàjẹ́ àbí nǹkan kan. Òun ló fà á tára bàbá wa Ládọjà ò ṣe gbà á pé kólóyè wà lẹ́gísà pé kí ló ṣẹlẹ̀. Bàbá wa ọba Ládọjà wọ́n sọ pé ok tó má fìgbò wọlé àbí ó dá àwọn wá ń bọ̀ l'Àbújá no appointment nothing gbogbo ayé ló mọ̀ wípé bàbá Ládọjà kúrò ní ẹni tá a máa gbà appointment tó lọ s'Àbújá bọ́ èdè bẹ́ẹ̀ wọ́n ní Bọ́lá yẹn ní my elder your excellency bàbá kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Ìgbòho àní fi ogbẹ́nu sọ̀rọ̀ bàbá yẹn ṣe gudugudu méje yàyà mẹ́fà bàbá wa ọba Olúgbọ́n bàbá wa ọba Kẹ́mta ọba Bàrígà ọba Ìjẹ̀ṣà ẹsẹ̀ǹtẹ̀rìà Aláké gbogbo àwọn lọ́balọ́ba alẹ́ Yorùbá pátápátá ọgbọ́n lọ́sowọ́pọ̀ tọ́jú òdùnú pé ó tó enough is enough ìtí ọmọ àwọn ṣe lẹ́sà ó tó gẹ́ àwọn bàbá dúró tán ọjọ́ wa lójú gan inú wa dùn ayọ̀ wa kún torí a ò mọ̀ pé àtúnṣe lè lọ́ba bí bàbá wa Ládọjà gbogbo Yorùbá ẹ ká ṣe gbòòsà mẹ́sàn-án fún bàbá wa Ládọjà gbòòsà 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 ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa wò ó pé ṣèlú wọn kàn fún Ìgbòho ni kíníkan ni. bàbá wa Ládọjà wọ́n ti kọ ìtàn tí olórí Yorùbá kọ̀ọ̀kan lè má bí tìmọ̀tá yá fi parẹ́ because gbogbo alamọ̀ wípé ẹni tó bá fi lè lọ bá propaganda àtàwọn nǹkan tó ń gbé síwájú ní pé ẹni ọba tó bá lọ bá Tinubu fún lóòrùn Sunday Igboho ọmọ ayọ́ ọmọ alẹ́ bàbá wa Ládọjà tó bá jẹ́ nítorí ọmọ mi kò jọ ẹ̀fọ́ ọmọ mi sílẹ̀ kí ni Ìgbòho ṣe Ìgbòho ṣẹ̀dá ikú ọmọ Yorùbá ló ń kú lọ gbogbo tó ń ṣẹlẹ̀ sí bàbá mi olóyè Sunday Adéníyì ọmọ Ìgbòho ṣá tó ń ṣẹlẹ̀ sí wọn lé ní torí ọmọ Yorùbá ni ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé lé ní nǹkan Ọlọ́run God speak it's God intervention òun ló ṣe dá nílé ayé ẹ̀kọ́ kan wà tí mo fẹ́ kí gbogbo wa kọ́ nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí ó dáa kéèyàn máa ṣòótọ́ pẹ̀lú ẹni tó bá ṣe kò ń ṣe bàbá wa Ládọjà nìkan ni wọ́n jẹ́ olóṣèlú tó wà ní ilẹ̀ Yorùbá kò dẹ̀ ń ṣàwọn nìkan lọ́ba kí ló wá dé tó wáyé já wọn ni ẹni tó lọ ń lò a sì máa padà wá sí ìwọ́n gbèjà àwọn ọ̀rọ̀ kan wà tó pé tí èmi bàbá mi Kọ́láyọmí Kóìkì àtàwọn kọ̀ọ̀kan táwọn sọ síta gbogbo ilẹ̀ Yorùbá lè máa gbọ́ táyà fi parẹ́ irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn à ń bọ̀ wá sọ bọ̀ á fẹ́ jẹ́ fẹ́ bí ti ṣe kí ni kó sọ pitú wọ̀wọ̀. bàbá wa ọba Ládọjà wọ́n jọ ọ̀rọ̀ Yorùbá lójú kò tí ì sí ọba náà in the history of Yorùbá land tí ìjọba máa mú ẹnìkan káwọn bá dẹ̀ máa dìde pé láyé ẹ fi sílẹ̀ ṣe mọ̀ pé láti ìgbà tó ti ṣe díẹ̀ nísìnyí àwọn gómìnà ló máa ń fi ọba jẹ ẹ wá ìmájì kó ọba bá pírẹsidẹǹtì fà á pé ṣe àánú gbọ́dọ̀ àníwàá fi Sunday lẹ Sunday ò ṣẹ ó dáa kéèyàn wà lóyà ká ní kí bàbá wa olóyè Sunday Adéníyì ọmọ Ìgbòho ṣá ká ní wọn wà lóyà tó bàbá tí wọn bá wà lóyà tó bàbá wa ọba Rashidi Ládọjà Gbádéwọlú wọn
tí wọn ò bá wà lóyà sí bàbá tí wọn ò ṣe dáadáa nígbà tó fi wà pẹ̀lú bàbá ó ṣeé ṣe kí bàbá gan má lè associate ara wọn pẹ̀lú Sunday Igboho sí ọ̀pọ̀lọpọ̀ ọba ló avoid Sunday Igboho just because wọ́n believe pé táwọn bá speak fún Igboho wọ́n máa yọ àwọn kúrò lọ́ba ọmọ Yorùbá ẹja máa ṣe dáadáa is a very big lesson ibikíbi à ń sábọ̀ ọ̀gá kan ni o àwa ń bì kan ni o tá a bá máa kúrò ńbẹ̀ ẹ má jẹ́ kó jẹ́ pé ìjà tàbí wàhálà la máa kúrò ńbẹ̀ torí pé èní la rí kò sẹ́ni tó mọ̀la nígbà tá a kọ́kọ́